alálìjànú ẹ̀yin ìjọ ẹlẹ́mìí nínú Christianity ẹ̀yin ìjọ ẹlẹ́mìí tẹ́ ń lo ẹbọra nínú àwọn traditionalists ẹ̀yin ìjọ ẹlẹ́mìí rawhaniya tẹ́ ń lo ẹ̀mí nínú ẹ̀sìn Islamu hadha khaliqullah faruni madha khalaqa alladhina ta'buduna min dunillah hadha khaliqullah faruni madha khalaqa alladhina min dunihi bal zalimuna fi dalalin mubin hadha khaliqullah ẹ̀dá Ọlọ́run tó dá lẹ́rí gbogbo ẹ̀yin alálìjànú gbogbo ẹ̀yin ẹlẹ́mìí ẹ̀yin gangan Ọlọ́run ló dá yín ẹ̀dá Ọlọ́run lélẹ̀ ewúrẹ́ ilé yín ẹ̀dá Ọlọ́run ni àgùntàn tẹ́ fẹ́ fi paléyá ẹ̀dá Ọlọ́run ni àgbò tẹ́ fẹ́ fi paléyá ẹ̀dá Ọlọ́run ni. fa'aruni madha khalaqa alladhina gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ pé ẹ̀mí ní ó ṣoore fún yín yàtọ̀ fọ́lọ́run àlìjànú ní ó ṣoore fún yín yàtọ̀ fọ́lọ́run ẹ mú ẹ̀dá kan wá tí àwọn àlìjànú dátẹ̀ ìjọ ń gbáyé ẹ mú jáde ẹ jẹ́ kárí ẹ mú ẹ̀dá kan wá tí àwọn ẹ̀mí tí ń gbé ọtí òjò ọgbádùn tó ń sorí lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó ọ̀rànjú wọn tó ń pariwo ẹ̀mí mú ẹ̀dá kan tí ẹ̀mí dá mú jáde yàtọ̀ fọ́lọ́run aldolimun fi dalalin alábòsí nínú ìṣìnà tó pọ̀ ni wọ́n wà ó tá a bá ń pariwo jálàbí akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rù jálàbí márùn ní ń bẹ jálàbí number 1 jálàbí lọ́wọ́ lẹ̀ òní jálàbí kábàyàn sàdúà káàntù fún yàn jálàbí number 1 lẹ́yìn ó kó majority àwa àfáàpọ̀ tá ń sàdúà fáwọn èèyàn jálàbí kan lẹ́yìn tàbí kí n pè yẹn number 5 ordinary jálàbí lẹ́lẹ́yìn android kí lórúkọ tẹ́ mọ̀ ń pe fóònù android so náà ni ordinary phone ó tún lórúkọ kan bí android phone nìyẹn jálàbí kan wà jálàbí funfun àáfàá tí ń karúkíyà fún yàn tí ń gbowó jálàbí funfun ni jálàbí is jálàbí is jálàbí ìwọ náà ń karúkíyà fún yàn olóńlé àlìjẹ̀nú jáde ó sì ń gbowó jálàbí kan lèyún náà jálàbí is jálàbí kì í ṣẹni tí ń pààyàn ní jẹ́ jálàbí jálàbí number 3 òní jálàbí plus bí yahoo plus jálàbí tó bá ti la ẹmórí èèyàn ẹmẹsẹ èèyàn ẹjọ mọ́ra wọn ó ti di jálàbí plus jálàbí kan wà jálàbí pro max ọ̀gá gbogbo kí ni iPhone tó ga jù ń sìn 16 pro max jálàbí 17 pro max ń bẹ gbogbo ntọ́ bá ti jẹ mọ́mọ́ rẹ̀ mi ẹ̀mí ń bá mi sọ̀rọ̀ àlìjànú ń bá mi sọ̀rọ̀ mo ń control ẹ̀mí àti rí pásítọ̀ kan rí Nàìjíríà tó lóun mọ fóònù Ọlọ́run fóònù nọ́mbà Ọlọ́run tí sì ń gbé fóònù etí báyìí táwọn arìnrìn náà sì gbàgbọ́ pé Ọlọ́run ń lo fóònù tí sì ń pé yes my father jálàbí pro max ẹ̀mí ń bá mi sọ̀rọ̀ yes my daddy I'm listening irọ́ ń bẹ́ẹ̀ irọ́ ni jálàbí pro max iPhone 18 tí ó ti dé jálàbí pro rẹ̀ lẹ́yìn packaging ló jura wọn lọ packaging ló yàtọ̀ síra wọn hadha khaliqullah mo wá challenge gbogbo ẹni tí ń lo ẹ̀mí gbogbo ẹni tí ń lo àlìjànú nínú mùsùlùmí nínú ẹlẹ́sìn Christianity nínú àwọn oníṣẹ̀ṣe mo challenge gbogbo yín ẹ ṣe mẹ́ta tàbí méjì nínú nǹkan márùn tí mo fẹ́ kà yìí tẹ́ bá ti lè ṣe á gbà pé lódodo ẹ̀mí ń bá yín sọ̀rọ̀ á gbà pé lódodo àlìjànú ń bá yín sọ̀rọ̀ number 1 ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ mú kùránì kan jáde tí kìí ṣe kùránì ti Islam táwọn àlìjànú lọ produce kùránì ti challenge yín pé yá ma'asara al-jinna wal-ins tẹ́ bá kápá láti mú kùránì kan wá ẹ mú jáde kùránì wá sọ pé ẹ ní lè ṣe tálíkì ọmọ Ọlọ́run ó fi dé ẹ̀yin tẹ́ jẹ́ ní mùsùlùmí ẹ produce kùránì mi tí ó dẹ̀ jọ eléyìí tí ó dẹ̀ kún fún wisdom àti ikima tá a dẹ̀ ní lè fault bíi ti kùránì tànàbì tó mú wáyé ẹ produce ẹyọ kan
tẹ́ bá fẹ́ ká gbà pé lódodo ntẹ́ ń wí òdodo ni o. Number 2 challenge tẹ́mi ó throw gbogbo ẹ̀yin tẹ́ ní kò sí ẹni tí ó gbádùn tẹ́ lè wòsàn, kò sí ẹni tí ó ẹ bá wa kọrí sí Aropedic Hospital l'Abẹ́òkúta ibi tí wọ́n ti ń tọ́jú àwọn alárùn ọpọlọ. Pastor nù yín, ẹlẹ́bọra nù yín, alálìjànú nù yín, ẹ lọ sí hospital Aro. Àwọn tí wọ́n ti ní mental problem ẹ kàn bá wọ bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́ta pẹ̀lú wọn bẹ̀. Wàláì tí wọ́n bá fi ẹyin gé ọjẹ, ibi tí wọ́n bá bù ọjẹ kù, bóyá bá sí ẹran kan lábàntà nínú ẹran bọ́dì ẹ̀. Lọ Aro, jẹ́ gbogbo wọn gbádùn kan jáde lẹ́ẹ̀kan náà lọ́fẹ̀ẹ́. Ìjọba gan recognize ẹ̀. Ìjọba Amẹ́ríkà gan ránṣẹ́ sí pé ẹ máa bọ̀. Ẹ̀yin lẹ lágbára tó báyìí. Ẹ lọ wọ àwọn hospital tí bá ń bẹ. Àwọn general ẹ máa bọ̀ ní Gbóbì. Ẹ wá àwọn egungun àwọn èèyàn táwọn ọlọ́kadà ti kán lẹ́yìn kan lórí l'accident. Ẹ débẹ̀ bá a nawọ́ sí lẹ́ẹ̀kan náà káwọn àlìjẹ̀nú ó sì máa so gbogbo egungun yẹn kọ̀. A gbà fún yín pé lódodo ọkùnrin Ọlọ́run ni yín. Ẹ sì ní agbára. Number 3 challenge. Ẹ dákun. Àwọn kan ò lo àlìjẹ̀nú, wọ́n produce aeroplane. Wọ́n lo àlìjẹ̀nú, wọ́n produce fóònù fún wa. Ẹ̀yin náà lo àwọn ẹ̀mí àtàwọn àlìjẹ̀nú yìí. Ẹ̀yin pastor tẹ́ ẹlẹ́mìí, ẹ̀yin àfáà tẹ́ ń lo ẹ̀mí, ẹ̀yin babaláwo tẹ́ ń lo àlìjẹ̀nú. Ẹ lo ẹ̀mí tí ń bẹ lọ́dọ̀ yín àtàlìjẹ̀nú ẹ jí gbogbo wọn ṣe meeting wọn kóra wọn jọ. Ẹ fún wa ní aeroplane ẹyọ kan. Just one aeroplane. Kẹ́ẹ̀kan produce ẹ̀. Àwọn tí wọ́n la àlìjẹ̀nú tí wọ́n lẹ́mìí, tí wọ́n lo ẹ̀mí ni wọ́n produce aeroplane tá ń lo. Ẹ̀yin náà produce ẹyọ kan. Bẹ́ẹ̀ bá wá lè ṣe yẹn, ẹ wá fún wa ní fóònù ẹyọ kan. Kódà bó ṣe Itel kí ni fóònù ayé jọ̀hún Motorola, bó ṣe Motorola ẹ produce ẹ̀. Ètò wúwo lórí báyìí, tó wúwo gbangba báyìí, tí máa ṣẹ́jú bí yellow bí orange báyìí, ẹ produce ẹyọ kan ní fóònù kárí. Tẹ́ ẹ bá ṣe a mọ̀ pọ́kùnrin ni yín. Number 4 challenge. Gbogbo ẹni ó kówó Nàìjíríà jẹ, ẹ bá pe àwọn àlìjẹ̀nú jọ, iṣẹ́ yá anídìí wọn. Ẹ pe àwọn ẹlẹ́mìí jọ anídìí wọn. Gbogbo àwọn tí wọ́n ti kó bílíọ̀nù Nàìjíríà lọ kán lọ bá wa wọ́ wọn wá bí gbogbo wọn bá wà. Àlìjẹ̀nú sálágbára kó wọ́ òyàn débi kan tí ò ní mọ̀ tí ó fi débẹ̀. Kó kálukú jáde kankan máa sọ pé 10 billion lòun kó jẹ́ ń tòun o. Àkáǹtì tó wà ní 50 billion lòun kó jáde o. Àkáǹtì tó wà ní gbogbo agbára ẹ̀mí. Ẹ̀yin tẹ́ ń lẹ̀ mí nínú Christianity, ẹ̀yin tẹ́ ń lẹ̀ mí nínú Islam, ẹ̀yin tẹ́ ń lo agbára ẹbọra nínú ṣẹ̀ṣẹ̀. Ẹ bá wa ṣe kí gbogbo ẹni ó kówó wa jẹ́ ó kó padà. Kí Nàìjíríà ó yẹ kó ká lè bá bọ́ lóko gbèsè. Challenge number 5. Ẹ wá bá wa gbogbo àwọn Boko Haram àti kidnapper yìí. Ẹ bá pàṣẹ kí gbogbo wọn jáde kó nu gbogbo. Kó kálukú máa lọ surrender ní gbogbo bí police station bá wà. Kó kálukú máa lọ farẹ́ kalẹ̀ pé Boko Haram lòun o. Tá a bá lè ṣe yẹn, tá a lè mú ìsinmi wá, tá a lè mú result wá. Gbogbo ayé ọmọ gbà fún yín. Ànílé ayé fojú pọ̀ bí ẹ̀kọ́. Bí ẹ̀kọ́ alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o. Kámi mẹ́ni tó la Olúwa mi. Kámi mẹ́ni tó la Olúwa mi. Kámi mẹ́ni tí ó la Olúwa mi o. Kámi mẹ́ni tí ó la Olúwa mi. Kámi mẹ́ni tó la Olúwa mi. Àdísù sahih. Lóòótọ́ ni pé ànábì lọ bá àwọn àlìjẹ̀nú ṣe mítìnì. Àmọ́ ń gbà ànábì lọ bá àwọn àlìjẹ̀nú ṣe mítìnì, ó lọ spread Islam fún wọn ni. Ànábì ò claim pé òun gba agbára kankan wá látọ̀dọ̀ wọn. Kò dẹ̀ ṣẹlẹ̀ rí ká ànábì sọ yí pé mo nídìí nǹkan báyìí, ẹ jẹ́ ń pe àwọn àlìjẹ̀nú wọn ṣe. Ànábì ò ṣe rí. Ǹjẹ́ Ibn Mas'ud kọ́ kó lóun nìkan lòun tẹ̀lé ànábì ńjọ́ náà lọ́hùn. Ànábì bá àwọn àlìjẹ̀nú ṣe mítìnì ó fẹ́ tó ẹ̀ẹ̀méje. Ọ̀kan nígbà tánábì ń bọ̀ láti Medina, tí ń bọ̀ láti Taif. Àwọn wáfùdù kan àwọn ìjọ àlìjẹ̀nú wọ́n wá dàbá tán wá gba Islam. Ọ̀kan nígbà tí ànábì tó jáde tó ń yan náfìlà lọ́wọ́ tó ń ka Kùránì sókè, àwọn àlìjẹ̀nú kan wọ́n tó didi ìlú tí wọ́n wá sọ̀rọ̀ àǹdẹ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbé àwọn ni wọ́n gba Islam. Àwọn tó ti gba Islam tí wọ́n ti nígbàgbọ́ nínú t'Ọlọ́hun àwọn ni Rọ̀hàníyà.
àwọn tí wọ́n jẹ́ àlìjànú tí wọ́n kúrò níbi ẹsẹ̀ ń bá bọ̀ àwọn ní àlìjìn. Àwọn tí wọ́n jẹ́ ọ̀rọ̀ àníyàn majority wọn ní ẹ̀jẹ̀ ìjọ ànábì Musa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo ànábì tó wá sáyé ni majority wọn bá tí wọ́n dẹ̀ ń gbẹ̀sìn lọ́wọ́ wọn. Àmọ́ ànábì lópin gbogbo ànábì wọ́n gbẹ̀sìn lọ́wọ́ rẹ̀. Àmọ́ ètò clear jù tó wà lákọsílẹ̀ òun ni ìjọ tí Ibn Mas'ud wọ́n bá mi wá àdìsí yẹn ta ló tẹ̀lé ànábì ìjọ náà. Òun nìkan ló tẹ̀lé ànábì tí wọ́n fi díẹ̀ yín Mẹ́kà. Ànábì wá sọ fún Ibn Mas'ud pé jókòó níbi tó wà yìí. Ibn Mas'ud ni ànábì wá fi ẹsẹ̀ rẹ̀ ó fi máàkì erùpẹ̀ yípo ibi tó jókòó. Ó ní má kọjá bí o. Majority àwọn tá a wá bá èèyàn bú làwọn àlìjànú. Tó o bá kúrò níbi mo fi ọ sí ó lè jẹ́ pálíkì àmàlẹ́mí àti ẹ̀ ó tó ríra o. Dúró dè mí bí báyìí ó sì dúró. Ó wá ń wo ànábì bá ànábì ṣe ń lọ ó ní ẹ̀kan náà ní bíi cloud òjìji dúdú ó kàn cover bí ànábì wà òun ò rí ànábì mọ́. Ànábì wá lọ bẹ́ẹ̀ nígbà tó wá tó bí wákàtí méje ó ní lójijì òun kàn rí pé òjìji dúdú yẹn tún padà dé láàrin pójìjú yẹn dúdú yẹn padà dé ìmọ́lẹ̀ kan sí ó kàn rí ànábì padà. Ibi tí ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ níjọ́ yẹn ní Masjidul Jinn tó wà tá a bá kúrò ní mọ́sálásí haram ní Mẹ́kà. Tá a bá kúrò ńbẹ̀ tá a bá fẹ́ máa lọ sí ọ̀nà Nùnà tàbí ọ̀nà sọ́nà Al-Gislakọ níbi ọwọ́ ẹ̀yìn ibẹ̀ ni Masjidul Jinn wà tá ń pè ní mọ́sálásí àwọn àlìjànú. Ibi tí ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ni wọ́n kọ́ mọ́sálásí síde ní àlìjànú kọ́ ló ní mọ́sálásí yẹn. Bó o lọ ọbẹ̀ o ò lè rà àlìjànú ẹyọ kan. Mùsùlùmí làwọn tí a ń kírun bẹ̀ wọ́n kàn fi máàkì ọjọ́ ṣẹlẹ̀ ẹjọ́ tànàbí lọ pé àwọn àlìjànú sínú Islam ni. Àti mùsùlùmí àtàwọn ènìyàn àtàlìjànú làjọ ń kírun àjọ ń gbààwẹ̀ ni. Gbogbo òfin ẹ̀sìn Islam làwọn tó jẹ́ mùsùlùmí inú wọn ni wọ́n mú ṣẹ. Lọ́lọ́run fi sọ pé àti mùsùlùmí àtàlìjànú àwa méjèèjì ló wọ́n dájọ́ fún lọ́jọ́ gbèǹde àlùkìyámà. Èyí tó jẹ́ mùsùlùmí inú wọn yóò gbàdájọ́ èyí tí ò ṣe Islam inú wọn òun náà ó gbàdájọ́. Lóòótọ́ àrí ẹ̀rí tó dájú tó hàn bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ ànílé ayé fojú pọ̀ bí ẹ̀kọ́. Bí ẹ̀kọ́ alẹ́ ni Ọlọ́run bá là lóye yọ. Kámi mẹ́ni tó la Olúwa mi. Kámi mẹ́ni tó la Olúwa mi. Kámi mẹ́ni tó la Olúwa mi o. Kámi mẹ́ni tó la Olúwa mi. Kámi mẹ́ni tó la Olúwa mi. Ọlọ́run ló mọ iye obìnrin tó lọ Mẹ́kà tó lọ tọrọ ọmọ táwọn àfáàsì ní lọ́nà tí wọ́n mú wọn lọ mọ́sálásí àlìjànú. Wọ́n ní ká lọ mọ́sálásí àlìjànú ibẹ̀ ló ti ṣàdúrà ọmọ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹni Ọlọ́run bá ti ṣe kan láti fún lọ́mọ ẹgbẹ̀rún mọ́sálásí àlìjànú ò lè fún lọ́mọ. Baitalati kìlèyàn ti tọrọ àdúrà kì í ṣe mọ́sálásí àlìjànú. Ó lè ṣe ziyara lọ bẹ̀ pọ̀ kàn fẹ́ mọ bí tànàbì ti mìtì àwọn àlìjànú tí wọ́n sì gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ ọ̀tán kò sí àlìjànú ẹyọ kan bẹ́ẹ̀ kò sì sí agbára kan tí wọ́n ní láti ṣe lórí ènìyàn pàápàá jùlọ ẹni tó bá gbọ́ ló ń gbọ́ wọn lágbára lórí ẹ̀. Ẹ wá rí ọ̀rọ̀ RMQK ẹ má lérò pé majority àwọn tí ń bá yín fà hate yín o. Majority yín la mọ̀ tẹ́ jẹ́ èèyàn wa ọ̀rẹ́ wa àfáà wa hate yín o. Ẹ má rò bẹ́ẹ̀ o ẹ̀yin RMQK ẹ má lérò pé àwọn àfáà mùsùlùmí hate yín rárá. Nǹkan mẹ́ta ní kó bá RMQK tó jẹ́ pé kò sáfà tó dúró déédéé lójú ọ̀nà tọ́lọ́hún tọ́pọ̀lọ́ rẹ̀ ò ní ṣèkì pé no ọ̀rọ̀ lélẹ̀. Ẹni ẹ̀sìn lẹ ẹni ẹ̀gbá ẹ̀sìn wá ìmọ̀lẹ́ bá wá pẹ̀tẹ́ tí ẹ ti ń kọlu àkídà Islam. Ẹ lọ yọ gbogbo kọ́mẹ̀ntì gbogbo àwọn wáàsí tẹ̀ ń ṣe tẹ̀ fi ń kọlu àkídà Islam. Ẹ lọ yọ kúrò tálíkì àwọn òfìdé kò sí mùsùlùmí tó gbẹ̀sìn yìí tí ò ní fẹ́ against ní tẹ́ gbé dání o. Lára àwọn tẹ́ fi tako àkídà Islam ó ń lọ́rọ̀ kádàrá even lọ́rọ̀ bíbí Ọlọ́run. Nígbà yẹn ti jẹ́ mùsùlùmí títí ń sin lọ́hùn tó tún béèrè pé kí ni ẹ̀rí pọ́lọ́hùn náà exist. Òun tàn ń lè di alẹ́ dín náà fi kulubihim marad. Ẹni tí ẹ̀sìn ò yé pẹ́ẹ́pẹ́ẹ́. Nígbà tó mọ̀ pé kò sọ́nà kí ló dé tó ń jẹ́ mùsùlùmí kí ló dé tó ń kírun fún kí ló dé tó ń tàn wọ́n òdó nípò atheist.
ẹyọ yẹn kúrò nínú tẹ́ gbé dání irú ìsọkúsọ bẹ́ẹ̀ ẹ dákun mi ò fi sọ tàtàkù ẹ má sọ mọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kádàrá orígun kan nínú orígun Islam ni o mùsùlùmí ò ní gbà o tó bá jẹ́ wípé ìwòsàn ilẹ̀ wá ṣe lóòótọ́ àìmọye ọ̀fíìtù ti ń bẹ nílùú ẹ̀yin nìkan kọ́ làwọn àfáà tán lálìjẹ̀nù ẹgbẹ̀rún àwọn àfáà ń bẹ lábẹ́lé tán lálìjẹ̀nù náà bet ẹ̀yin tí ń kọlu àkídà kódà bó jẹ́ pọ́n tí ń lo àlìjẹ̀nù yẹn àwọn majority àwọn àfáà tako nínú ọ̀rọ̀ ẹ̀sìn bet wọ́n come out fún wọn openly báyìí inni umirtu an uqatila an-nasa hatta yas'adu annahu la ilaha illallah wa anna muhammadar rasulullah wa idha fa'alu dhalik hasamu minni dima'ahum Ànábì ní mi ò lè máa jó níjà èèyàn tó bá ti pèrè mùsùlùmí títí tí ó fi gbàgbọ́ lọ́hùn lọ́lọ́hùn Ànábì lànábì tí sì ń kírun tí sì ń yọ zaka tó bá ti ṣe yẹn ìjà èmi àti ẹ̀ déèwọ̀ ọ̀rọ̀ rẹ̀ déèwọ̀ láti sọ fún mi ìdájọ́ rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló wà ẹni tí ń lálìjẹ̀nù tí ò gbé jáde tá a mọ̀ tí sì ń kó àwọn èèyàn fún àlìjẹ̀nù lábẹ́lé bóun àtọ́lọ́run lẹ́lẹ́jọ́ ẹ̀yin ń kọlu àkídà Islam ẹ̀yin ọmọ ìyá wa ní RMKK tó bá jẹ́ pé ìwòsàn lẹ gbà wá mímọ̀ lẹ bá wá ẹ kúrò lórí àkídà Islam ẹ má mislead àwọn èèyàn ara ẹ̀ ní pé ìrun tàǹkì àwọn ẹlẹ́mìí là ń kírun fún abadan ìyẹn ò lè ṣẹlẹ̀ láíláí mùsùlùmí ò ní gbà gbogbo orú ọ̀rọ̀ báyìí ẹ yọ kúrò ẹ tí exist ó ti ń lọ bí ọdún 6 ọdún 9 náà ẹnìkan ò rí tiyín ro bẹ̀tìgbà tẹ́yìn náà jáde tẹ́ fẹ́ lo mímọ̀ ẹni ọ̀rọ̀ mọ̀lẹ́bá wa ẹ bá àwọn kan ń ṣe program lórí íńtánẹ̀tì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ń sọ̀rọ̀ atẹ́gùn wọ́n ń sọ̀rọ̀ omi wọ́n ń sọ̀rọ̀ erùpẹ̀ ẹ rí pé àwọn èèyàn ò yà sọ́dọ̀ wọn nítorí pé wọ́n gbé wọnú Islam wọ́n ń treat ẹ̀ under normal level ni wọ́n gbé wọnú Islam wọ́n fi sáyẹ̀nsì treat ẹ̀ ni ìyẹn ò kì í sọ̀rọ̀ Islam lára ń tẹ́ tún wá ń ṣe òun ni pé kẹ́ ẹ máa ṣàdúrà kẹ́ ẹ máa wá lọ fi ìgbàdúrà yẹn ti sọ́dọ̀ àlìjẹ̀nù bíi àwa dúpẹ́ Málíkà ya ìlú àwa dúpẹ́ yàrá ọkà ya ìlú ẹ dúpẹ́ fọ́lọ́run àwọn àlìjẹ̀nù yẹn lẹ ń dúpẹ́ fún adẹ ti challenge pé táwọn àlìjẹ̀nù yẹn bá lágbára ẹnìkan dá ẹ̀dá kan ẹ dákun ẹ̀yin ọmọ ìyá wa ní RMKK ha ti yín tẹ́ ẹ bá ti yọ gbogbo yẹn kúrò ńbẹ̀ nǹkan kan náà jọ ni wá nínú ẹ̀sìn ẹ̀yin ní contribution àwa ní contribution kẹ́ dá hospital sílẹ̀ àwọn tí ń fi àgbo tọ́jú èèyàn hospital ní herbal medicine ọ̀pọ̀ òmọ̀túnmọ̀ herbalist tí wọ́n bá gbèyàn herbalist wọ́n lérò pé babaláwo ni rárá gbogbo ẹni tí bá ń lo ewé àtegbò tí ń do àti ń ṣe lómi tí fi ń ṣàgbo òní herbalist látara herbs ewé tí ń wòsàn ní àti yọ herbalist bẹ́yìn náà bá jẹ́ni tí ń lo ewé tí fi ń tọ́jú àwọn èèyàn kódà tó bá jẹ́ pé àdúrà lẹ fi ń tọ́jú àwọn èèyàn ẹgbẹ̀rún àwọn àfáàǹbẹ nínú ilé tó ń fàdúrà tọ́jú àwọn èèyàn nìkan pariwo wọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ti fẹ́ dàbí ọ̀rọ̀ Khidiru nínú Al-Qur'an tí Musa bá rìnrìn àjò tí Khidiru wá yọ àáké tí ń sá ọkọ̀ ojú omi tí Musa wá ń sọ fún pé ọ̀gá ẹ ti ní kí n má béèrè o àmọ́ tọ́kọ̀ ojú omi yìí bá lọ lu àjọ wa nú ẹ̀ ní gbogbo wa láàjọ tẹ̀rí ọkọ̀ ojú omi Islam ní ẹ̀ ń yọ àáké sí pẹ̀lú àwọn ọ̀rọ̀ bíi àwa ń dúpẹ́ o yára kà yá ìlú àwa ń dúpẹ́ o yá kínní kan ẹ ti ń dúpẹ́ fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run then ọ̀rọ̀ ọ̀run kíkí Ọlọ́run Allah là ń kírun fún ẹ̀yin náà mọ̀ ẹ̀yin ọmọ ìyá mi ẹ dákun àjọta yín ẹ jẹ́ kájọ rò wò ẹ jẹ́ kájọ rò wò bí ẹgbẹ̀rún èèyàn bá pariwo yín kò ní kẹ́ kúrò bí tẹ́ wà bet shagalta nafusaka fima lasta tudiriku takunu lillahi madha inna talqahu takunu lillahi madha inna talqahu. ẹ dákun ìtàlẹ̀ achieve ní ta gbọ́wọ́lé yìí ilé ìtọ́lọ̀ fún ẹ̀yin mọ̀lẹ́ni tó bá jẹ́ yí pé àwọn kan lè lò bẹ́ẹ̀ kan fi change ayé ni láti àìmọye ìgbà táyé tí ń bí àwọn kan ti lò kọjá bẹ́ẹ̀. Allah. Then ìgbàgbọ́ lórí ọ̀rọ̀ law of karma
law of karma ò kì í ṣe ìdájọ́ ti Islam. Jewish ideology ni àti àwọn kí ló kọ ìjọ ẹlẹ́sìn tó popular jù ní India yìí. Màá rántí wọn náà àwọn Hinduism, ìjọ ẹlẹ́sìn kan bẹ tó popular mo gbàgbé orúkọ wọn sìn. Àwọn náà ní law of karma. Àwọn Buddhism, àwọn Buddhist, àwọn náà ní law of karma. Law of karma ló sọ wípé gbogbo n tó bá ṣe láyé ayé ló ti gbẹ̀san kì í sọ̀run. Ìyẹn ti tako àkídà Islam. Ìyẹn túmọ̀ sí pé kò sọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámọ̀ nìtumẹ̀. Law of karma ò dénú Islam. Islam gbàgbọ́ pé n tó bá ṣe láyé ó gbẹ̀san láyé lódodo bẹ́ẹ̀ ti dájọ́ tọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámọ̀ ló pàtàkì jù. Ó lè ṣe nǹkan láyé kọ́ lọ́mọ bí ẹ láyé. Ó lè jẹ́ pé àlùkìyámọ̀ lọ́lọ́run sún yà rẹ̀ dà. Akida Islam là ń kọlù pẹ̀lú law of karma. Law of karma has nothing to do with Islamic ideology. It's a different ideology entirely that belong to Buddhists as well as Jews. They are the owner of that ideology, not Islam. Tó bá wá rí bẹ́ẹ̀, a sì lè jọ ṣe mọ̀dá takọ̀ tó. Fil Islami bainakum wa antum ya ibadallahi ikhwana. Wa antum ya ibadallahi ikhwana. A lè jọ ṣe. Ẹyọ kúrò nínú ẹ̀. Fil Islami bainakum. Tọ́lọ́ ń bá fún yín ní agbára tẹ́ fi lè máa wo àwọn èèyàn sàn lóòótọ́. Ewé ni, egbò ni, ọ̀nà tẹ́ ń bá ń gbé gbà tí ò bá ti jẹ́ ọ̀nà haram. Tọ́lọ́ ń bá fún yín lóòótọ́. Kí ló dé tẹ́ dúró sójú kan? Kí ló dé tẹ́ lọ tọwọ́ bọ̀ nǹkan tó jẹ́ pé yóò padà affect foundation tẹ́lẹ̀ gbé dání? Ẹ má wò yí pé àwọn èèyàn rọ́ wá society tá a wà nǹkan tó bá ti jẹ mọ́ nǹkan bíi magic nǹkan ní ò jẹ́ kí majority Africa ní òjá dolówó láyé torí àti nígbàgbọ́ sí magic jù kò sẹ́ni tó fẹ́ fi ọwọ́ ṣiṣẹ́ à ń wá shortcut ní gbogbo èèyàn wá kiri kó wọn sáré bàbá ìkódowó kó wọn sáré bàbá ìkóhùnrówó òun kálukú ń wá shortcut ẹlòmíín bẹ tó jẹ́ pé àjẹ́ ò ṣe ayé ò ṣe òun gangan ní ìṣera ẹ̀. Òun gangan ní Sarah nítorí pé kò watch ìwà ẹ̀. Gbogbo ẹni tó bá ti níwà ń tẹ́ni bọ́dì bá rí o sọ kò sí tó kàn mí I don't care. It's my life. Tí o consider kí làwọn èèyàn ń wí tó bá rí màrún òdodo kò ní tẹ̀lé irun wọn máa ń parun káyìn ni. Ọlọ́run ní pa wárun àtẹ̀yìn náà. Ẹ dákun mo fi Ọlọ́run bẹ̀ yín. Sẹ́rí gbogbo ń tẹ̀ fi ń kọlu àkídà Islam yẹn. Àfa àwa tó ń ṣe ẹ dákun ẹ yọ kúrò. Ẹ fèsì ìwòsàn. Tẹ́lẹ̀ wá ṣe torí t'Ọlọ́run mo bẹ̀ yín ni tí n bá sọ eléyìí tẹ́ bá wá gbọ́ tẹ́ continue fasatẹ mauna o no fasatẹ kúrú na o mẹ́kúlù láwù wàhúfàwídù àmúríyá ìlàlá fàhúfàwídù àmúrí ìlàlọ́ Inna Allah basirun bil ibad. Ẹ máa rántí lọ́jọ́ iwájú ká tó jọ kú láyé. Wọ́n máa tẹ́ ògbẹ̀rún ó sọ fún yín pé ẹja àjọ ṣọ̀kan. Ìdí ń jíjà lẹ̀ láàrin wa ẹ̀yọ̀ tọ̀dọ̀ yín kúrò. Ètò bá rọ̀ǹgì lọ́dọ̀ tiwa náà ẹjẹ́ wa náà yọ kúrò. Inna Allah basirun bil ibad. Ọlọ́run ní ọkàn mi ó mà pé mi ò hate yín. Tí mo bá rí yín máa kí yín kódà tẹ́ bá mo ń wọ́nà kí n wá síbẹ̀ yẹn láti wá wádìí kí ló ń ṣẹlẹ̀ gan gẹ́gẹ́ bí ọmọ ìyá sọmọ ìyá kémi ó advice yín kẹ́yìn náà fẹ́mi náà l'advice ntí ọba jẹ kájọ jù sílẹ̀ àwọn hospital kan bẹ láyé hospital kan bẹ ní ilẹ̀ India mo ti gbàgbé orúkọ ẹ̀ wọ́n dárúkọ àlìjẹ̀nú wọ́n dárúkọ anything anybody tó bá ní heart problem ń gbogbo àgbáyé bẹ̀ ni wọ́n gbé wọn lọ hospital tí yóò ti popular débẹ̀ yẹn hospital kan bẹ ní America tí wọ́n ti ń tọ́jú àwọn tó bá ní diabetes tó bá le tán tó jẹ́ pé mi fẹ́ bọ́ wọ́n sì tún tọ́jú àwọn tó bá ní àrùn ẹ̀dọ̀ àbí mi rántí nǹkan tí wọ́n tọ́jú ńbẹ̀ wọ́n máa ń ròyìn hospital yẹn kódà àwọn tó bá ní Parkinson tọwọ́ wọn ń gbọ̀n tí majority ò rí tọ́jú lágbàáyé hospital kan bẹ l'Amẹ́ríkà wọ́n tọ́jú ẹ̀ yóò sì gbádùn bákan ní ẹsẹ̀ ń ṣe àwọn yẹn ò kọlu àkídà ẹ̀sìn kankan wọ́n dúró lórí pé àwọn wá ṣèwòsàn
wọ́n dẹ̀ ń ṣe ìwòsàn wọn Ọlọ́run dẹ̀ ń gbà fún wọn bẹ́yìn náà ṣe ń ṣe yìí àbí Ọlọ́run kó máa gbà fún yín tẹ́ bá ti yọ àwọn tẹ́ fi kún yìí kẹ́ yọ kúrò níbẹ̀ ni ẹ dákun Ọlọ́run tó ń gbé yín ga ò ní padà ọ̀nà owó jìnnà tó báyìí náà sì wá le tó báyìí ẹ bá fẹ́ rówó ẹ máa rí owó ẹ bá ti ní òdodo confam tí ó fáwọn èèyàn lálàáfíà owó gidi ń bọ̀ ìjọba gan bọ̀ wá invite yín bẹ́ẹ̀ tí gbogbo ń tó tako àkídà Islam ká sọ pa lè jí òkú tó ti kú irọ́ ni o ẹ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ lọ withdraw rẹ̀ one after another ẹ fèsì ń tẹ́ gbé dání kankan manistagala nafsahu bima la yani fatahu ma yani whoever keep himself busy on things that doesn't concern him what really concern we miss his hand we escape his hand ẹni tó bá keep ara busy lórí tí ó kàn tó kàn ó padà bọ́ mọ́ lọ́wọ́ ẹ fèsì ń tẹ́ gbé dání ẹ má kọlu àkídà Islam mọ́ bọ́lọ́hun ó gbà bí ò ní gbà ẹ jájọ fi yókù lẹ̀ sọ́dọ̀ Ọlọ́run nítorí náà ọmọ akéwùgbẹ̀rù ìtò mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi ń san rere. Ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá àyàfó Olúwa. ẹni fẹ́ ra lé iléeṣẹ́ Akeugba Gold ó wà reliable a ní acres of land fẹ́ni fẹ́ dáko ẹni fẹ́ ní company a ní láwọn ìlú ńláńlá láwọn ibi tó face express ní major city of southwest ẹni fẹ́ ra lé ẹ kàn sí wa ọjà wa ò wọ́n á di 2025 ìyẹn ti lọ àwọn alálàájì wa wọ́n ti bọ́ sọ́nà àwọn kan ti wà lọ́hùn àwọn kan ti bọ́ sọ́nà kọ́nà ó bá wa sọ wọn bákan náà.